tó Ọlọ́run Elédùmarè, ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà, ọba lánàá, ọba lénìí, ọba tí mo bẹ tí láéláé, ọba tí ò ní káwọ́ pẹ̀yìn lójó wájú ọba kankan, ọba lèwí lè ṣe, alèṣe lèwí, ọba tó ga lọ́lá, tó gbọngbọ́n, ọba tí kìí sunkún tébi kìí pa, ọba tí kìí ṣàròyé, ọba tí kábàámọ̀ lórí gbogbo ohun tó dá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà. Elédùmarè, ìwọ la yìn lónìí, ìwọ la fi ìyìn fún lónìí. Mọ́sálá ìgbà gbogbo ìdírẹ̀bẹ̀ wa, gbogbo ìrawọ́ sí rẹ, ìwà síwájú rẹ, Ọlọ́run ọba mọ́sálá ìtẹ́wọ́gbà. Abẹ́ ọ ní Elédùmarè, ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, torí pé wọn nìkan lọ́ba àjíkí, ọba àjígẹ̀, ìwọ lọ́ba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, ìwọ lọ́ba agbérimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alẹ́bùlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò, abọ́ ọ̀pọ̀pọ̀ tí fi yọmẹ̀ nọ́ọ̀fìn, ìbà rẹ o. Ìbà wọn ìyá mi òṣòròmọ̀gà, àwọn alátóríjọpọ́n àtẹ̀dẹ̀jọ kan àti fojòrò òru ọ̀gàlàntà, àwọn ajẹrun òru, àwọn táwọn ẹnu omi ṣáláńsọlọ, òjijì fìrí, ọ̀dẹ́sàpóyaró, àrògìdìgbà sàkóyè ògùn, oníbàtẹ́ pèlèmọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yẹn àti bímùjẹ èèyàn. Láàlú dọwọ́ rẹ o, ọ̀fẹ́ bàtà kù jó bámbám, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ, mọ́jà ṣe ọ́tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́gun ayé, mọ́jà ogun alẹ́sẹ̀, mọ́jà jìsọ́fì àwọn àgbàlagbà, aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀, aṣọ àwọn àgbàlagbà mọ́jà tẹ̀, ẹni táwọn aṣẹ̀tá bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí, mọ́jà bára oníbàdà papọ̀ ilẹ̀ Yorùbá ó dọwọ́ rẹ lónìí o. Tó ẹ̀yin ènìyàn mi, ẹ̀kọ́ atótónu náà, àkú bójójó ti rí káàkiri. Ẹ rí i pé ìròyìn tí ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta, ìròyìn tó ní agbára ni, pàápàá jùlọ láti ilẹ̀ òkèèrè wá. Bó tẹ̀ jẹ́ pé nílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà, àwa ti ní táwa ń fara rún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lé. Ọmọ Nàìjíríà, ẹ kú rọ́jú, a kó àfaradà. Ogun eléyìí tó wọlé tó àwa ó ju ogun Iran àti Amẹ́ríkà lọ, tá a ti ń rún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n lẹ́ni báyìí, ọ̀rọ̀ Amẹ́ríkà àti Iran yìí, bó ni ò ṣe rí kàn wá nílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, torí ojú tá a fi ń wò bó ṣe ń lọ pẹ̀lú ìgbésẹ̀ táwọn aláìmọ̀kan lórílẹ̀-èdè yìí tí wọ́n ń gbé, ìgbésẹ̀ táwọn aláìmọ̀kan ń gbé. Tẹ́ ẹ bá wo àwọn ìlú káàkiri àgbáyé, láwọn ìlú tó nífọ̀n lè kanná, ẹ rí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kò kàn wọ́n. Iran lọ fìbínú ju bọ́ọ̀mù sí ilé epo ńlá kan nílùú Saudi, torí rẹ̀ Saudi ò ti torí ẹ̀ bínú, wọ́n ju bọ́ọ̀mù sí UAE òbí yẹn Dubai ò bínú, wọ́n gbà mọ́ra. One of the biggest building lọ́dọ̀ wọn lọ́wọ́ ni bọ́ọ̀mù yẹn lálẹ́ wù mbẹ́ gbàá, ìwé yìí mú mára. Wọ́n ti jù káàkiri báyìí, wọ́n jù sí Qatar, láwọn ibi tán mọ̀ pé strategic places láwọn orílẹ̀-èdè yìí ni wọ́n ju bọ́ọ̀mù sí, láti lè tàn wọ́n ojú ogun. Gbogbo aláma strategy tán ń lò, ìwọ́n tó bá mọ ète ogun, wọ́n ti mọ̀ pé ète ogun náà ń dá, nítorí pé ọwọ́ ti bá balógun wọn. Yorùbá dẹ̀ máa ń pa òwe kan pé tí ọwọ́ bá ba balógun wọn nígbẹ́ máa fọ́ ni. Ọjà ti bọ́ọ̀sì mọ́ Iran lọ́wọ́ níbi tán bá dé. Ṣùgbọ́n tí wọ́n ń ṣe yẹn, aporó tí wọ́n ń jà yẹn lágbára, kò síbi tọ́wọ́ ọjà rẹ̀ ò lè dé. A dẹ̀ ń gbọ́ fèrèfèrè lábẹ́lẹ̀ pé Chinese fẹ́ come in láti support wọn, a gbọ́ pé Russia fẹ́ come in. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ pé Russia fẹ́ come in, àwọn èèyàn kan náà ń sọ ọ́ nínú analysis wọn, páwọn analysis pọ̀ Nàìjíríà gan. Wọ́n ń wòye pé ojú ogun kan ní Russia wà lọ́wọ́lọ́wọ́, ojú ogun Ukraine, tó ń la rò pé yóò dá gbogbo wàhálà lálẹ̀ tàti bá bọ̀ láti bí ọdún 5. Ogun yẹn a ti mọ bí tágbára Russia mọ, torí Russia gan ké lábẹ́lẹ̀ ogun yẹn affect wọn,
ìyẹn wà bẹ́ẹ̀ tí wọ́n ń tán lọ́wọ́ tí wọ́n ti rí tán. Chinese kí ni one other country again tó support Russia underground kí ló ń pè wọ́n tí gbogbo wọn pariwo kí Russia níṣó but a rí pé ipa àwọn ò gbé. Chinese àwọn èèyàn ń believe pé yóò bọ̀ sójú pẹ̀lú America, ipa Chinese ò tí ì gbé. Ojú táwọn èèyàn fi ń wo America ni pé torí ọ̀rọ̀ tó ti wáyé láti 1900 tí ọkùnrin kan tí máa rí ọjọ́ iwájú tó ti predict Second World War tó sọ exactly year tí ó wáyé tó dẹ̀ wáyé bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ pa First World War and Second World War. À ń pè máa yẹn ní the man who saw tomorrow. The man who saw tomorrow àbí see tomorrow àmọ́ ìbò tó fi qualify ńgbà yẹn. The man who see tomorrow ni àmọ́ orúkọ tó máa ń pè máa yìí. Òun ni ó predict agbára Amẹ́ríkà láti 1900. Afọ́jú lẹni tá à ń sọ yìí. Nígbà tó dẹ̀ rí ó mọ̀ wípé First World War máa wáyé, ó dẹ̀ mọ̀ pé Second World War máa. Ó wá predict Third World War. Ó ní Third World War yẹn yóò gbàgbára lọ́wọ́ Amẹ́ríkà. Pé ìlú kékeré kan bíntín tí ò lágbára púpọ̀ táwọn èèyàn expect ṣùgbọ́n tí wọ́n ní owó ní agbára yẹn máa sọ̀kalẹ̀ sí. Ẹ̀ẹ́dẹ̀mọ́jẹ̀ ń parọ́ tẹ̀yìn jẹ tá bá ń sọ̀rọ̀ agbára ní world, ìlú tó bá lówó ní máa lágbára. Ìlú tó bá lówó ní máa lágbára. Tẹ́ bá wò ìgbà tí First World War wáyé, ìgbà tí Second World War wáyé ní 45, tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀, ẹ rí i pé Amẹ́ríkà gangan ò sí lójú ogun. Europe ló lógun, UK, Great Britain àti kí lorúkọ ẹ̀ Russia àti Germany kankan wọn ni kásà pé European ló ní ogun yẹn láàrin ara wọn. But wọ́n ta Amẹ́ríkà wọjú ogun yẹn ni pẹ̀lú ètí ogun tactics tán lò yẹn. Òun ni Iran náà ń lò lénìí láti lọ yìnbọn sí gbogbo àwọn Middle East, àwọn alágbára Middle East tó mọ̀ pọ́n lówó lọ́wọ́. So that àwọn náà lè dìde pé kí ló ṣẹlẹ̀, wọ́n wá jókòó. But wọ́n ní ti wà ṣáájú kó tó dìgbà yẹn. Saudi ti sọ pé òun ò ní dá sí pé kò possible. Gbogbo àwọn ibi tí Amẹ́ríkà ní base sí láwọn ìlú wọ̀nyí ní Iran ti bọ́ǹbù. Saudi ti jẹ́ ká mọ̀ pé àwọn ò ní dá sí. Àwọn ìlú bíi Turkey kankan náà wà ń bẹ̀, Yemen kankan wọn ò tiẹ̀ ready láti come into that matter because gbogbo wọn mọ ohun tí Amẹ́ríkà ní lọ́wọ́. Chinese dẹ̀ ń wájà Amẹ́ríkà for a very long time tí n sàn pariwo pé òun fẹ́ because Chinese ní kinní kan lọ́wọ́lọ́wọ́ lédè táwọn èèyàn mọ̀. Chinese ní nǹkan kan tẹ́ bá lọ wo àwọn wàhálà tó ti ṣẹlẹ̀ káàkiri all over even Nigeria bí wọ́n discover pé àwọn ammunition tí Chinese ń lò lọ́wọ́lọ́wọ́ púpọ̀ nínú ẹ̀ lọ́wọ́ láti Iran. Power base ohun wọn Iran ni àwọn èèyàn discover ẹ̀ secretly. Wọ́n tún wá discover wípé even same Chinese wọ́n customize gbogbo àwọn nǹkan tó fi ammunition wọn. Tẹ́ bá gbọ́ nínú ìròyìn kan tó jáde ní last year wípé wọ́n discover àwọn ìbọn kan ní Nàìjíríà bí tó ṣe wọ́n discover pé Chinese ló ní, pé kò sí ìlú tó nírú ìbọn yẹn láyé, pé the only place tán ṣe ìbọn yẹn fún wọ́n customize ẹ̀. Búlẹ̀tì gan ó ní máàkì Chinese lára, bọ̀ wọ́n ṣẹ́kóbó ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ńgbà yẹn wọ́n jó jáde nítorí àwọn kankan. Then America tí ó wà lójú ogun yìí nítorí ti predict pé agbára ó shift kúrò lọ́wọ́ America, pé ìlú kékeré kan tó lówó ni yóò fẹ́ gbàgbára yẹn. America ò fẹ́ kí àlá yẹn ó ṣẹ lórí wọn. Òun ni gbogbo ẹni tágbára tẹ́yẹ America bá gbọ́ pé ìlú kékeré kan ó ṣe kíní kan wọ́n fògùn mọ́ ìlú yẹn, táyé ìlú yẹn wọ́n frustrate ayé ìlú yẹn tí ìlú yẹn ò ní gbádùn. Tí Russia bá sọ̀rọ̀ America ò ń rí wọn bí alágbára. Bọ̀ gbogbo ìgbésí ayé táwọn èèyàn máa ń rò ní pé Russia ló ń takò America. Russia ò lágbára America rárá. Bí Russia ṣe ní gbogbo nǹkan tó tí pé gbogbo ìgbésí ayé wọn bí wọ́n ṣe ti America lulẹ̀ ní. America ń bá wọn dọ́gba gbogbo gbà. Wọ́n monitor wọn. Seriously, wọ́n rí wọn tán. Ṣé gbogbo Ukraine lọ́wọ́ bẹ̀ 5 years tí Russia ti ń pariwo ẹ̀mí wọn ti fẹ́ bọ́. America dẹ̀ wà lójú ogun yẹn pẹ̀lú wọn.
pẹ̀lú NATO. So àwọn secret tó wà ń bẹ̀ ní táwọn èèyàn kì í study nípa ogun, nípa ìjà. A lot of people máa ń rò pé ammunition nìkan torí pé China ní oríṣiríṣi toy weapon tán kó dání, wọ́n mọ̀ pé owó torí ẹ̀ tí president China bá fẹ́ sọ̀rọ̀ ó máa ní ká jẹ́ káwọn go to trade kó má jẹ́ káwọn lò bọn, kó jẹ́ káwọn lo business level káwọn fi jà. Òun l'Amẹ́ríkà ṣe máa ń wò pé kí lọ gbẹni gbẹ́kẹ̀lé pé ṣé owó tó ní l'Amẹ́ríkà ṣe ń cover láti gbogbo ibi tí BRICS wà wọ́n ti fẹ́ máa ná àwọn owó kan. Òun ní l'Amẹ́ríkà ń try láti lọ wá agbára láti mọ́ lè jẹ́ káwọn ìlú kan sákò lọ́dọ̀ wọn láti mọ́ ná dọ́là. Toró mọ̀ pé tí dọ́là bá fi lè wà tamper tó máa níbi tá agbára àwọn wà nìyẹn, nǹkan pẹ̀lú Amẹ́ríkà máa wálẹ̀. Nǹkan tí Trump try láti cover káàkiri nìyẹn. Tẹ́bárí tó ṣe wàhálà even l'Áfíríkà bí tó ń fa wàhálà kiri láwọn ilẹ̀ kan kò fẹ́ kí agbára dọ́là lọlẹ̀. Ó dẹ̀ yé wọn owó náà pè lágbára owó. Ìzólè Nàìjíríà nìkan ló jẹ́ amukú mẹ́kọ̀ọ́ bá a ṣe lówó tó l'Áfíríkà ó yẹ ká ya alágbára mọ́ gbogbo wọn lọ́wọ́ ni. But àwọn èèyàn wa ń bí àpò wọn kò gbogbo owó sí. Àdéhùn ní ìjọba tá a rò pé yóò lówó lọ́wọ́ ẹ̀ẹ́dàpọ̀ wọn treasury wọn náà ti lù tiẹ̀ kò ní sí kọ́bọ̀ ń bẹ̀ mọ́. Ìní ò jẹ́ kí ìlú tiwọn gòkè. Àwọn èèyàn kan náà ya alágbára sínú ilé tiwọn, wọn ò jẹ́ kí ìlú gangan tí wọ́n mójútó kó kí ìlú yẹn ó yá kín. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Then nǹkan kan wà tí Amẹ́ríkà máa ń guide against. Wọ́n ń fẹ́ kí àsọtẹ́lẹ̀ burúkú kó wá sí ìmúṣẹ lórí wọn. Báwa èèyàn dúdú ṣe máa ń ronú tá bá sọ fún yàn pé yóò kú lọ́la, mo ti sọ̀rọ̀ yẹn dáadáa lórí ìkànnì mi yìí dáadáa. Tá bá ríran sí yàn l'Áfíríkà bí pé yóò kú lọ́la, especially Nàìjíríà, yóò bá bọ́ọ̀lù church bá lọ máa gbàdúrà yóò máa dóde kú. Tá bá sọ fún yàn nílùú òyìnbó, especially Americans, pé wàá kú lọ́la o, ẹ̀ẹ́rì tó máa múra láti máa wá bí ó ṣe àbáàtì kú yẹn, èèyàn máa gbìyànjú ni. Èèyàn sùn lé àsọtẹ́lẹ̀ ẹ̀bù tọ̀sọ̀ sínú ayé èèyàn, ó máa gbìyànjú bó lọ sí fẹ́ kúrò nu wàhálà tọ̀sọ̀ sínú ayé rẹ̀. Bí mi ṣe rò pé ilé ayé rí nìyẹn. Ìyẹn báyẹn, àwọn tẹ́ bá rántí bí ọdún mélòó kan sẹ́yìn, àwọn boys kan wà tí wọ́n invade Ọ̀wọ̀ massacre. Tẹ́ bá rántí tí wọ́n da Ọ̀wọ̀ rú, àwọn náà ni wọ́n ṣe wàhálà bank robbery ní Kàrẹ́. Àwọn ọdún yẹn àwọn boys yìí ló rìn gan nígbà yẹn, terrorist ni wọ́n. But nígbà tí ìròyìn wọn jáde nígbà yẹn, àwọn pépà kan ń gbé wọ́n fẹ́ gbé kúrò lórí ọ̀rọ̀ pé terrorist ni wọ́n ń sọ oníjàdí mùsùlùmí. Ṣùgbọ́n tẹ́ bá gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin àwọn boys yìí pẹ̀lú ìtàkùrọ̀sọ tó wáyé láàrin wọn pẹ̀lú ẹni tó fi ìròyìn wá wọn lẹ́nu wò, ẹ mọ̀ wípé ejò wọn náà lọ́wọ́ ṣẹ̀ríà nínú. Ìdí nìyẹn tí Yorùbá gbọ́dọ̀ fi jùlẹ̀ lórí ọ̀rọ̀ oníṣẹ̀ríà dé, a gbọ́dọ̀ jùlẹ̀ rárá. Yorùbá ò gbọ́dọ̀ dánwò láti jùlẹ̀ because ọ̀rọ̀ oníṣẹ̀ríà àwọn ará abẹ́ mú lọ́kùnkúndùn gan o, wọ́n mú lọ́kùnkúndùn. Ká wá gbọ́ pé láti gbà yẹn ọ̀rọ̀ ṣẹ̀ríà ló fa gbogbo wàhálà Ọ̀wọ̀ massacre táwa ò dẹ̀ fura bí. Ẹ gbọ́ bọ́mọkùnrin yẹn ṣe ń sọ lẹ́nu ara rẹ̀. My name is Isa Yusuf. I'm from Kogi State, Okene local government. 32 years old. I'm married with 2 kids, 2 sons. Yeah, my education level is O level, and I'm a plumber by profession. I'm a member of Ansar terrorist group. I have carried on many operations since 2013. But I started going out on operation, I think early 2015. And the operation on Ikare Bank and the police division there is my first operation, followed by the Awon, the attack on Awon Bank and the 2 police stations there. So after that, I've carried on many operations that I can't even remember some. The Ibira version of the Ansar group
operated mainly in the southern part of Nigeria. Yeah. And we have section by section. For instance, like the section which I head, we specialize in kidnapping only. And the section was formed recently. So while other sections carrying out public attack on banks and other public places and stations, the person that introduced me to the group was Abdurrahman. His name was Abdurrahman, but he's dead now. He's dead. So he preached to me, though it is a religion that we do, just like a normal salat that we observe. So he introduced me to the group, he preached to me, he told me the significance of the group, as in of our actions carrying out the attacks and other things. And our main purpose is to establish Sharia law in Nigeria. So while trying, and our aims of attacking banks and kidnapping was to fund the movement. So from that 2013 to 2015, whoever wants to join the group, we don't just accept people the way they come. So we give them time to observe them, if they are serious or if they are spies, and they undergo many training. The least of the training is the physical combat training. So I train in somewhere in the bush in Okene there for some numbers of days. We train how to fight physical combat with weapons and without weapon. Like I said, I was among the people that attacked Ikare in 2015 and Awon again in 2015. We did many operations in Osun State, Okene, different parts. I can't remember some of them. The section was created last year, and my first operation was on one man called Baba Petroleum in Edo State, Auchi, Jetu precisely. So, we collected 70 million naira. The other one was one Lebanese man in Awon, Ondo State, collected 110 million. And the last one was in Abuja here, one Usman Dauda Abera, collected 200 million. I collect ransom in cash, in dollars, not in naira. So after that, I submit everything to Abu Baro, who happens to be the overall leader of Ansar. So there is no sharing formula. Though he do give us money just for compensation, and he decide how much to give us. There is no specific sharing formula that applies to it. Like I said earlier, the purpose of kidnapping or attacking banks is to fund the movement, because we don't have sponsor like many people believe that we have. We don't have sponsor. And the people we kidnap, it depends. At times we do kidnap people randomly, at times we have targets. So like the man we kidnapped in Abuja here, someone brought the work to us. Someone that knows him brought the work to us. So we normally, especially if we are kidnapping random people, we kidnap people that has escorts. So even without being told, we know that before anybody can have escort, he must be a wealthy person. So
will go after him. As a Muslim, we are trained not to obey any other law apart from the law of Allah subhanahu wa ta'ala. So, and Nigerians are not practicing the law of Allah. Most of things that Allah make haram in Quran, they make it halal, they make it permissible. And some that Allah make permissible, they forbid it. So, I can't really say yes or no, because many operations are being carried out that I don't know. But like I said, the northern version of it, so they carry many operations that operated in the south, we are not aware, and they too, they are not aware of our operations. So maybe they may be involved in any operation that are being carried out by the northern version of it, but we here, we don't associate with them. Presently we are 5 in the group, but initially we are more than 5. And some people that are in my group before are not longer in my group now due to if they don't have what it takes, if they don't have that training, so I withdraw them and bring in other ones. So normally we rent house, we do rent house. We live like normal people, we live with the people, take advantages of the people even without their knowledge. So we are very friendly to people. There is no way I can live with you that you will not like me. It's part of my training to mess with people. So we rent house like normal people did, but only we know the purpose of the renting of the house. So at times I might keep victim in my house, even the landlord or the landlady might come around, we sit and discuss, play, till he or she left. He will never notice that I keep someone in the house. We target some, especially a new developing area. So if we can't find a new developing area, the house we must use must be a alone in compound house. So we must not have a neighbor. So, and while renting the house, even the phone number that we use is purposely for that operation. So we used to bought a phone and a registered SIM card. Every information we are going to use there is fake, just purposely for that operation. And after the conclusion of the operation, we do away with all these things. Let's say it's one of his, let's say, relative or workers. I don't know, but all I know is that the person is close to him. Adams is the one that brought his information to one of us, Ilyasu, who happened to be my boy. So he told me about it. I asked him to invite Adams, so I sit with him, we discuss. We bargain on the percentage we are going to give him, which is the 10% of. Ìyẹn bẹ́ẹ̀ yẹn ṣé iná rí mi ìfẹ́ kí fídíò yẹn kó gùn jù ló jẹ́ rọra ṣẹ́kó bò mọ́lẹ̀ mbẹ́ yẹn at least àkúrọ̀sọ yẹn wọ bí 10 minutes mi màmá jẹ́ ogún jù ní kẹ́lẹ́ bá gbádùn ẹ̀ dáadáa. Ẹ wá wò ó láti gbà tí sẹ́rí àtọ́ ti fi ń dalẹ̀ irú táwa ọmọ táwa ń pariwo pé gọ́ọ̀mẹ́ntì kìnìún kan ní àṣọ ti pẹ́ láti nọ́ọ̀sì kìnìún yẹn púpọ̀ nínú àwọn leaders wa ńlẹ̀ Yorùbá báyìí ló dẹ̀ mọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa tí wọ́n jẹ́ oníjàdí yìí àwọn ò rí bí ewu tó lè pa ọmọ ìyá wọn tó ní ìpalára lórí àwọn ẹ̀yà wọn. Àwọn ń rí bí wà tó jẹ́ pé ṣẹ̀ríà táwọn bá ti lè dálẹ̀ báyìí àwọn ń rọrùn wọ̀. Níwà wọ́n ń tàn wọ́n ní ẹ̀tàn. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní Middle East tẹ́ ń wò ní ìṣẹ̀lẹ̀ ní Middle East lọ́wọ́lọ́wọ́ yìí. Nígbà tí wọ́n pera rẹ̀ ní àlééfà ìwọ ni pírẹsidẹ́ǹtì Iran. Ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn kó sínú ẹ̀sìn tán. Ẹ wá ń lo lọ́ọ̀ ṣẹ̀ríà. Ṣùgbọ́n lọ́dọ̀ tí yẹn di tí ẹ̀yin ń gbádùn àlàáfíà wà fún yín àwọn ọmọ tiẹ̀ lè travel káàkiri ayé.
àwọn kan wọn ò gbọ́dọ̀ wo íńtánẹ́ẹ̀tì, wọn ò gbọ́dọ̀ ṣe, obìnrin ò gbọ́dọ̀ wọ ṣòkòtò, ọkọ wọn ò gbọ́dọ̀ fàyàwó dání láàrin ìgboro, wàhálà ni. Tọkọtìyàwó gbọ́dọ̀ inú wọn gbọ́dọ̀ dùn kankan pẹ́ẹ́kì ara wọn, òfin ṣẹ̀ríà ó gbé wọn tán fi da ìlú yẹn rú, táwọn onílùú fi wò pé wàhálà ìpọ̀ àfi káwọn padà. Nígbà míì máa ń wà èèyàn àwọn tó ń ṣèjọba lọ́wọ́ pẹ̀lú pọ́lísì ìwèrè tó máa ń gbé kiri wọn wọ̀nyí ni wọ́n fi da ìrìn àjò ìjọba ara wọn rú, because pọ́lísì tó bá ti rúro jù kò sí ní àwọn ọmọ ìlú tó bá ti pé ìnira yìí ti pọ̀ jù wọ́n ò rojọ́ títí wọ́n fi fẹjọ́ yẹn sùn ká. Irú ẹ̀ lẹ́ni tó ń ṣẹlẹ̀ ní Iran yẹn, ẹ má jẹ́ gbàdọ́ tẹ̀ ń jẹ, Amẹ́ríkà kò ní back off lórí wàhálà yẹn àfi tá bá rẹ́yìn Iran, tá bá rẹ́yìn ìjọba àwọn oníjàdí ibẹ̀, àfi tá bá rẹ́yìn ẹ̀. Ibi tí mo wá ń lọ kọ́ nìyẹn, láti bí ijọ́ mélòó kan lọ́dọ̀ wa ń bí, níbi ijọ́ mẹ́ta sí ijọ́ mẹ́rin sẹ́yìn, a rí àwọn àtẹ́wọ́gbà kan tí wọ́n ń ṣàlàyé fún wa pé àwọn Fúlàní oníjàdí, àwọn bandit, wọ́n náà kọ lẹ́tà sí gbogbo south, especially south west, pé before March 28 mo rí ìka lánàá bọ̀ mi ìka kún, mo fẹ́ ṣèwádìí dáadáa lórí ẹ̀ pé ṣé lóòótọ́ ni, pé before March 28 àwọn máa invade ilẹ̀ Yorùbá. Mo wá bú sẹ́rìn wípé gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ láti ẹjọ́ yìí òun rèé o, ṣùgbọ́n àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá ǹjẹ́ wọ́n mú ọ̀rọ̀ yìí lọ́kùnkúndùn bí? Because a ti pariwo, mo ti ṣàfihàn fídíò gbogbo báwọn ọmọ burúkú yìí bí wọ́n ṣe pọ̀ káàkiri. Gbogbo mi ni mo wé bíbá yìí wá sí Kára, lọ sí Ògèrè Rẹ́mọ, títí lọ sí Festac Town nínú Èkó, Lagos Island, tẹ́ bá dé Lagos Island most ibi tó ti dájọ́ gbogbo balógun yẹn pátá àwọn náà ń control bẹ̀ lẹ́nìí, kì í ṣe Yorùbá mọ́. Láti bẹ̀ tẹ́ bá lọ sí Ìjẹ̀bú Òde, láti bẹ̀ ẹ wá sí gbogbo ẹ̀mí ní Àkúrẹ́. Mo ti sọ àwọn kinní yìí láìmọye ìgbà, ìrìnàjò tí mo fi odidi oṣù orin ní pé sọ báwọn kinní ṣe pò yí wá rèé, abájọ táwọn tí ń rí fi ń rí pé wàhálà wà. Náà wọ́n ti wá kọ lẹ́tà pé tó bá di March 28 wọ́n invade ilẹ̀ Yorùbá. Òun ni ọ̀rọ̀ tí mo dọ̀ fi dọ́gbọ́n mú ọ̀rọ̀ Trump wọlé, ọ̀rọ̀ Amẹ́ríkà, wípé téèyàn bá gbọ́ àsọtẹ́lẹ̀ èèyàn kì í sùn lé, èèyàn máa ń ṣiṣẹ́ tọ́ ni. Ó dọwọ́ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ó dẹ̀ dọwọ́ ẹ̀yin àgbààgbà ṣàǹkóṣàǹkó ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni ó dọwọ́ ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá. Ẹ má sùn lé information tẹ́ gbọ́ yìí, ntẹ́mi bá wà lálẹ́ yìí nìyẹn. Ẹ má sùn lé, mo fẹ́ kẹ́ ẹ lọ gbáradì, kẹ́ ẹ lọ múra gidi gan. Ẹ mú bí iṣẹ́, ẹ má jàsùnkú yìí lé lórí, ẹ má dá ọ̀tẹ̀, ẹ má rò lẹ́ẹ̀mejì wípé ṣé yóò rí bẹ́ẹ̀ àbí ò ní rí bẹ́ẹ̀. Ẹ má do the security report, because gbogbo bí tá ti invade ní Nàìjíríà yìí kò sílẹ̀ tí wọn ò ní security report wọn update lọ́wọ́ kó tó di pé wàhálà wọlé wá bá wọn. Anything can happen. Ìyẹn jẹ́ iní. Ìkejì, a gbọ́ information pé lẹ́nu ìgbà tí wàhálà Amẹ́ríkà bẹ̀rẹ̀ láàrin Iran yìí, àwọn ṣáìtì níjọ́ Monday àná yìí wọ́n sì protest lẹ́kọ̀ọ́. Kí ni ṣáìtì wá dẹ́kọ̀ọ́? Agboolé wo ni wọ́n ń gbé tí wọ́n fi rí bí wọ Èkó láti protest lórí ọ̀rọ̀ kan tí ń ṣẹlẹ̀ ní Iran, tí ṣáìtì fi wọ́n protest lẹ́kọ̀ọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Àbújá, Kaduna láti máa ń gbọ́rọ̀ wọn, kódà àwọn òsì ń Kánò, bó kí ni wọ́n wá dẹ́kọ̀ọ́? Gọ́vnọ̀ láti jẹ́jọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀, gọ́vnọ̀ Sanwó-Olú láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ibi tí mo ń lọ gangan nìyẹn. Gbogbo ilẹ̀ Yorùbá, gbogbo àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ ní láti béèrè lọ́wọ́ gọ́vnọ̀ Sanwó-Olú, ọ̀nà wo ní ṣáìtì gbà wọ ìlú Èkó yìí?
àti commissioner of police tí wọ́n fi wá protest lórí street Èkó táwọn aráàlú òfin mọ̀ pé wọ́n protest torí news gbé media ti gbé ṣáà ti protest lẹ́kọ̀ọ́ nígbà wọ́n dẹ́kọ̀ àdúgbò wọn kóra wọn sí. ẹ̀yin ènìyàn ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ yìí mú fura dání o wọ́n ti wọlé tọ̀ yín wá gidi gan ni o tẹ́ ẹ bá gbọ́ gbà níbì kan wàhálà bẹ̀rẹ̀ nìyẹn àwa dẹ̀ ń pariwo àwa ò lágbára míì ju gbogbo tá à ń ṣe wọ̀nyí lọ láti ta yín jí láti ṣe ìtanilólobó fún yín ṣùgbọ́n ẹ̀yin kéèyàn láti gbádùn kẹsùn òun nìkan ni ẹ̀dẹ̀ ń gbọ́wọ́ security vote ẹ̀yin gómìnà ẹ fẹ́ kí owó yegi lára security vote tẹ̀ ń gbà láti ná sọ́rọ̀ ọ̀rọ̀ ètò ààbò ibi tí problem ti bá wa nìyẹn nílẹ̀ Yorùbá musa fẹ́ ká sọ pé Nàìjíríà entirely kò sí gómìnà kankan tí wọ́n fẹ́ kí ordinary 50,000 naira kúrò nínú owó security vote wọn láì ṣe pé ẹ̀yin lẹ ní ibi tá à ń lọ ládé yìí o tí wàhálà bá bẹ̀rẹ̀ nílùú Èkó yóò dé Ìlọrin kódà yóò dé Kogi ṣebí wàhálà Kogi ní ò lè gòkè wá sí Èkó wàhálà Èkó yóò padà lọ sàlẹ̀ yóò padà lọ lókè sọ́rí níbi tá à ń bá lọ gbogbo yín bá dákẹ́ tẹ̀ ń wòran tẹ̀ tètè pariwo gọ́vùnà Sanwó-Olú síta láàrin ọ̀sẹ̀ tá a wà yìí àwọn sáìtì tí wọ́n wá protest lẹ́kọ̀ọ́ wọ́n gbọ́dọ̀ wá wọn jáde òdodo tí wọ́n sọ fún yín nìyẹn ẹ wá wọn jáde ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ tán ti ń kójọ tán ti ń jókòó tẹ́ ẹ̀ bá múra sí wọ́n dé nìyẹn o tó bá yá málátàsí ní owó Èkó Boko Haram owó Èkó bandits ó bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti wà already ṣùgbọ́n wọn ò rí àyè láti operate mo láti fún ṣáìtì láti protest lórí sọ́ọ̀lì Èkó nǹkan ti ṣe Lagos State ẹ̀ka rárá wo wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí nǹkan ti ṣe yín tí wàhálà bá máa bẹ̀rẹ̀ agbára yín ò ní ká ẹ̀ ń pariwo fún yín lẹ́nìí à ń sọ̀rọ̀ Festac town gbogbo yín dákẹ́ láti ẹjọ́ yìí èmi máa gbé mọ́tò lọ ọbẹ̀ ni lọ wo kí ni ṣẹlẹ̀ ní Festac mo dẹ̀ fojú ara mi rí gbogbo àwọn tó fún mi ní information Festac wọn ò purọ́ ẹ wá sí Mọ̀wé Ìbàfò ẹ wá wo Ọ̀fadà gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹ̀yin ọ̀rọ̀ títí ìmọ̀ lákàkì o sẹ́yìn pé yìí ò kí ń kíá ẹ̀yin ọ̀rẹ́ anybody but àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ yóò kẹtàn sáré tí wàhálà yẹn bá dé ẹ̀yin ò rírí làṣẹ ń gbàdá kọ́lọ́ ọmọjà rí ẹ lọ wo gómìnà Abdulrahman Abdulrazak láti bí ọdún mélòó kan tí Kwara ò ti gbádùn ẹ lọ wò ó tí bá ń fẹ̀dọ̀ lórí òróró ẹ lọ wo state tí àwọn bandits ti operate kẹ lọ wo ìpayà àti ìpayà kékeré wọn ẹ lọ wo gómìnà Èkìtì state ẹ lọ wo gómìnà Ondo àwọn tó ń fẹ́ ìṣẹ́ dáadáa nìyẹn ẹ lọ wo gómìnà Ọ̀yọ́ ẹ̀yin ò tí ì rírí ẹ̀yin àtàdélékè ilẹ̀ ẹ̀ tí ì rí wàhálà rẹ̀ rí adẹ sọ fún yín lẹ́nìí gómìnà Dàpọ̀ Abíọ́dún gómìnà Sanwó-Olú gómìnà Adélékè ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ tí ì rí dànrán àwọn Fúlàní rí mo tún bẹ lọ́wọ́ ọlọ́ọ̀bà oníjẹ́rì ọlọ́ọ̀bà oníjẹ́rì o ọlọ́ọ̀bà ní mo tún tún sọ́lẹ̀ kan ọlọ́ọ̀bà oníjẹ́rì àwa náà ò ní rí ṣùgbọ́n ń bọ̀ àwọn aláàdẹ́ẹ̀dẹ́ láyé àtijọ́ ayé òde òní wọn ní gbogbo ara aláàdẹ́ẹ̀dẹ́ ẹ má ṣàṣùpìyè ìdí máa sọ fún yín lórí ìkànnì ilé nínú yẹn a ní rí jù báyìí lọ àwa ní ti yín tòótọ́ bàbá àṣà.